Ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá. Báwo lọ̀dọ̀ yín? Ọ̀dẹ̀ ọ̀dà bí? A ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Bùbú omi láwọn agbọ́nu léyà nígbọ́ bùwú àgbo tí wà lọ́lọ́run ó ṣe kò ní ṣe tọ̀tá wa. Àlá kan mo fẹ́ pàkíyèsí wa sí. Wo àwòrán yìí dáadáa. Ọ̀pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tàbí ọ̀pọ̀lọpọ̀ ìdílé. Ṣùgbọ́n gbà ẹlòmíì ọ̀bá dá ara ẹ̀ mọ̀. Báwo ló ti fẹ́ mọ orí ìṣẹ̀dá tó ń gbé wáyé? Àwọn ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ìyá akéwèjẹ ni. Akéwèjẹ òun là ń pè ní ìyá àbíyè. Ìyá àbíyè, ìyálóde tó jẹ́ pé ọba ni láàrin àwọn obìnrin ẹgbẹ́. Ọ̀gbọ́n ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ní ojú oorun rẹ̀ yóò máa bá rẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ tàbí láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n sì máa dúró dè lójú oorun. Ojú oorun ni wọ́n ti ń dúró dè o. Tí wọ́n bá ti wọ́n máa pé lágbájá káàbọ̀, ìwọ náà là á ti ń dúró dè. Bẹ́ẹ̀ ṣé ń wo àwọn èèyàn yóò lè má já àwọn èèyàn tó jẹ́ pé èkìdá ẹja ni ọ̀jẹ̀ látòrí sí kò báyìí yóò jẹ téèyàn láti bí ìdí báyìí sílẹ̀ yóò jẹ tẹja. Wọ́n lè wá ní ìwà ìjò bẹ́ẹ̀ tí wọ́n máa gbé sí orí àga góòlù tàbí wọ́n máa dé ládé lójú oorun. Èyí tí túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ èèyàn ńlá ni. Tó bá ń lárú àlá báyìí lóòrèkóòrè èèyàn ńlá ni ọ́. Ẹlẹ́gbẹ́ ọmọ sàn-án ni. Ẹlẹ́gbẹ́ àmútọ̀run wá sí ni. Ọ̀rọ̀ ẹni yìí wá ní májẹ̀mú tó pọ̀. Ọ̀pọ̀ májẹ̀mú tó pọ̀. Ẹni náà yóò máa ṣe sàárà tó pọ̀ gan-an. Jìnnà sóògùn, ògùn báwo, sàárà nìkan. Ṣùgbọ́n o, wọ́n tà lárú àláyé o. Ayé ọmọ alára rẹ̀ gan. Ìlara pọ̀. Ìdojúkọ ọ̀tá pọ̀. Obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ̀tá rẹ̀. Obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n máa bẹ pò. Obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n máa bá ẹ pò tí wọ́n máa ṣe ìlara rẹ̀. Ìṣubú rẹ̀ ni wọ́n máa wá. Tó bá ti ń lárú àláì ṣọ́ra fún ọ̀rẹ́, má jẹ́ wọ́n fún ọ ní ìwọ jẹ. Àgbèrè ṣíṣe ó dé ìwọ̀ fún ọ. Wọ́n di ọládé látọjú oorun. Èèyàn ńlá ni ọ́. Ọwọ́ pọ̀ nù àwọn ọmọ bẹ́ẹ̀ láti jẹ́ pé láti kékeré wọ́n máa sọ pé wọ́n má máa fọwọ́ gbá lórí, wọ́n má máa fọwọ́ gbá wọn lórí. Pé orí adé lórí wọn. Olójú méjì ò lè rí o. Àwọn àgbàlagbà lọ́mọrú ọmọ tí í ṣe. Ìyá ọmọ tó bá wá dúró ọmọ báyìí kó mójútó dáadáa. A rí i pé ìyá mi kàn bímọ kalẹ̀ pọ̀n ni. Wọ́n rò yí pé bọ́mọ bá ti so sólẹ̀ àbí tó bá ti sògùn àwúre ńláńlá lọ́mọ bí rí ṣe rárá o. Ọmọ mi mẹ́tọ́ pé sàárà lásán lẹ́ẹ̀ máa ṣe fún. Kẹ́ẹ̀sì mójútó láti kékeré tí ó jẹ wọ̀. Ògo òdílé yín ó di dandan kó fà sókè. Bẹ́ẹ̀ ni ó di dandan kó fà sókè.
ìṣubú irú àwọn ọmọ yìí ni wọ́n máa ń wá àwọn máa pèsè báyìí ìṣubú wọn ni wọ́n máa ń wá ogun náà máa ń pọ̀ fún wọn o wọ́n tó bá máa ń lárú àlá àbí wọ̀ ọ̀yá wọ́n máa la sí ọmọ rẹ tọ́jú ọmọ yìí jáde lórí ọmọ yìí ọlọ́dún bí tó lè mú wọn àwọn tó bá mọ̀ ń pa àrìn àjò rẹ̀ ni ó mú tọ́lọ́ àwọn tí a bá mọ̀ ń pa àrìn àjò rẹ̀ má mú tọ̀ wọ́n lọ má jẹ́ wọn fogun kó ogun ọmọ yìí àwọn tó bá sì rí báyìí wọn a máa ní ẹ̀bùn alágá aláwọn bí ìgbà téèyàn ń wo dígí báyìí ni tàbí ìgbà téèyàn ń wo tẹlifíṣàn ẹ̀bùn wọn pọ̀ àwọn ọmọ báyìí a máa pèsè báyìí ọkọ tó bá fẹ́ wọn ó di dandan ní ọ̀nà rẹ̀ ọ̀la tọkọ yẹn ọ̀bá gbàbọ̀dé fún wọn tọlọ́kọ tó bá fẹ́ wọn tó bá gbàbọ̀dé nǹkan rẹ̀ ọ̀dàrú ní ojú kan náà ni ó wà bí omi adágún ẹ wo ó dijọ́ mi a máa tẹ̀síwájú lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gbanamba yóò mú ọdọ +23503298329 kí n sọ ọ̀rọ̀ yìí torí pé mò ń wá kọ́sítọ́mà o ìtumọ̀ àláyé torí pé mò ń wá kọ́sítọ́mà o káfí lè dá ara wa mọ̀ láì lọ lé ẹnìkankan pé yẹ̀mí wò tí wọ́n gan fi dá ara rẹ̀ mọ̀ yìí pé àkàndá ọmọ ni ọ́ láti bí aláìdá má dára ẹ̀ mọ̀ àwọn ọ̀nà kan nù àwọn ọmọ mi ń bẹ tọ́ yẹ pé jagunjagun ni bọ́ọ̀lù àṣẹ mọ́mọ́ jagunjagun nígbà bá débi àlá tiwọn náà á máa ṣàlàyé fún wa ẹnìkan kì í mọ̀ ọ́ tán o àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ láyé o ànítojú ilẹ̀ mọ́lẹ̀ o nọ́mbà yẹn mọ́dọ̀ +23503298329 gba nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 +2290154651928 adára fún wa béèrè lọ́wọ́ àwọn tó jìdò nípa ìrìn àjò yìí kí wọ́n ka ìwọ̀ rẹ fún ọ tọ́mọ yóò gbọ́dọ̀ máa jẹ ìwọ̀ tó bá jẹ́ ìwọ̀ ìrìn àjò ọ̀ máa dàrú ni yóò wá dàbí ìpayé ń ṣe é tí ó bá ti jẹ ìwọ̀ tí ò tójú lẹ̀ mọ́lẹ̀ yóò máa tọ̀tẹ́ ẹ̀ mọ́lẹ̀ ni adára fún wa tí wọ́n lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tá wa ọmọ orílẹ̀-èdè Benin ndégà kan nọ́mbà mi ní pè é pọ̀tọ́ fẹ́ tọ́jú ara rẹ lánàá ewé àtegbò tí wọ́n lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tá wa o pọ̀tọ́ fẹ́ gbọ́tọ̀ màlá rẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group private owó ni wọ́n fi ń jọyìn kì í ṣọ̀fẹ́ o ò lówó tó fi jọyìn ire o ire kàgbèjì.